go dance with my sweetie, oh. I go dance with my sweetie, oh. Fújìgàbèjùrè ó ṣá poríporí ó ṣá prapra láàárọ̀ yìí àbí lọ́sàn-án yìí ni mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ni Ṣọ́wọ́nyá Ṣọ́wọ́nyá rèé láti Darí Agbọ́lá rédíò TV ẹ kú àbọ̀ sórí ètò mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin tọmọdé tàgbà àtọyún inú àtàsẹ́ ẹ̀dí gbogbo yín mo kí o a kú ọjọ́ Thursday òní lọ́jọ́ 21 oṣù kínní àti mọ́ṣù yìí jẹ́ ìwòrò pápá òní lọ́jọ́ tó láàsì nínú oṣù yìí àtúmọ̀ àmọ́ṣù míì lọ́la àdúpẹ́ lọ́wọ́ àbá thank God is the end of the month thank you God Adéwálé Ọlọ́lá ló sọ bẹ́ẹ̀ àwo tèmi nìkan bó o níṣẹ́ wà. Amos Olúwọlé Ọmọ́túndé gp mo kẹ́yìn náà o ẹ kú àbọ̀ sórí ètò wa.
Ruth Ọláìdé Adéjùmọ̀ mo kí yín bó oníṣẹ́ wa. Elizabeth mo dúpẹ́ mi sálọ́ mo rí yín o ẹ kú àbọ̀. Bàbá wa Àlùkò Akin mo rẹ́yìn náà o ẹ káàbọ̀ sórí ètò. Ruth Ọláìdé Adéjùmọ̀ wọ́n ní good afternoon and happy last day in the month of January. Fuji Garbage láti kásẹ̀ ẹ̀ lẹ́yìn náà. Wọlé jàre wọlé. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa rí ọjọ́ òní. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúgbénga Adébóyè ò wá láti polongo ẹ̀sìn fáráyé o. Ẹni tó ń mí afẹ́fẹ́ símú tó ń mu omi tó ń tẹ̀lẹ̀ tó ń sùn tó ń jí òun lọ̀rọ̀ mi ń bá wí. Somebody that is breathing here, breathe water much fast, sleeping. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ Gbénga Adébóyè. Ọlọ́run sì ni mò ń polongo torí ìmọ́lẹ̀ Ọlọ́run ni èmi. Is God and proclaim it because I'm the fire of God. Fire and light the same thing. Go on, we have a limited time. Lónìí ohun tí wọ́n bá sọ̀rọ̀ lé lórí ní tálákà lára. My sermon for you today is the pursuit of a poor man. Sorry, giving masses problem. Go on. Kí ni à ń pè ní ìnini lára? What are we called the stubbornness? Kíkóra ẹni sínú ìyọnu. Putting yourself in problem. Àpọ̀n. Problem. Àti wàhálà. Problem as usual. Tani tálákà. Who is the stubborn man? Ẹni tí ojú ń pọ́n. The man with red face. Go on. The idea is straight. Ènìyàn ń kẹ́gàn wọn. People deny them. Ṣùgbọ́n Olúwa fẹ́ràn tálákà. But God love poor man a lot. Nítorí èyí ló ṣe ń fi àwọn tó ní wọn lára rí. Wọ́n ní òní ní bẹ́ẹ̀dẹ̀ Mrs. Alọ́ Elizabeth Odúpẹ́. Akínyìn ẹ̀kú ọjọ́ bí. À ń bọ̀ wá kíyìn. Wọ́n ní happy birthday to you Mrs. Alọ́. Adéwálé Ọlọ́lá ló sọ bẹ́ẹ̀. Bámikọ́lé Ebenezer mo lẹ́yìn náà o ẹ̀kú àbọ̀ sórí ètò. Yẹmí Fọláhàn Vincent mo kí yín. Wọ́n ní thank you Mr. Adéwálé ẹ wo à ń bọ̀ wá kí Mrs. Alọ́ happy birthday ó máa ga lónìí. Àwa máa lọ sí McDonald nídìí àti lọ sí ọ̀yùká yìí tiẹ̀. Sọ̀rọ̀ kan níjọ́ wo ni. Wọ́n igi gẹ́gẹ́dẹ́ sometimes ago. Tó bẹ àwọn tálákà níṣẹ́. Beg the poor man to work for him. Ó ní kí wọ́n náwó tí wọ́n ṣiṣẹ́ náà. He said they should do it with their money. Ó ṣàdéhùn alágbádá fún wọn. He made the agreement of parachute. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ olóògbé Gbénga Adébóyè ọba sọ̀rọ̀sọ̀rọ̀. Company exposed and job going well. Ǹjẹ́ kó sanwó ọ̀yà ló bá fa akẹ́kọ̀ọ́rì? Then to pay them became problem. Ọ̀pá dúdú ló ń yọlé wọn ká lójú ọ̀run. He carry one juju rod to pursue them in láti tó fi ibi tí agbára rẹ̀ dé hàn wọ́n. to show them how powerful he is. Ó lọ́lọ́ ń ṣe ohun òkúkú ṣèwé fún He wọn. say thank God I did not even do good for you. Olówó ayé kọ lẹ́tà ìjà sí Ọlọ́run. Big man sending challenge poster to God. Ó ń pe iná Olúwa tó ń jó nírun. He is inviting the perishing light of God. Bíbélì ní ètí aṣiwèrè bọ́ sínú ìjà ẹnu rẹ̀ a sì máa pe iná wá. The Bible say madman lives enter fighting and his mouth shouting fire. Ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ Nicholas Adéjùmọ̀ Mọ́láyìn náà o bó oníṣẹ́ wa. Ẹ̀kú àbọ̀ Yẹmí Fọláhàn Vincent mo kí yín lẹ́ẹ̀kan sí. Prince Alọ́sìn mo rí yín o ẹ̀kú àbọ̀. Ṣọwọ́ lẹ́rìí o. Ti géètì mọ́ síta kí wọ́n lè He shot the game with him so that they can arrest the man. Hallelujah. Hallelujah. Lébìtì orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlá. Ó ní bí ìwọ bá ta Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ Gbénga Adébóyè. Ẹni kò gbọ́dọ̀ rẹ́ ara yín jẹ. Don't cheat yourself. Àbí kò sí nínú Bíbélì. Or is it not in your own Bible like that? Wọ́n fẹjọ́ ọkùnrin yìí sùn mí àmọ́ mo rẹ́rìn. They reported this man to me but I laughed at. Deuteronomy 24 ẹsẹ̀ 14 sí 15 ó ní ìwọ kò gbọ́dọ̀ ní alágbàṣe lára tí í ṣe tálákà àti aláìní. He said don't hammer your worker. The poor man are empty-handed. Ìbá ṣe nínú àwọn arákùnrin rẹ tàbí nínú àwọn àlejò tó ń gbénú ibodè rẹ. Ó yá in your boys or visitor living in your apartment. Sanwó ọ̀yà rẹ̀ fún o. Or
for his services. Má ṣe jẹ́ kí oòrùn kí ó wọ̀ bá. Don't let the sun to see him. Torí tálákà ni òun. Because he's a poor person. Òun sì gbẹ́kẹ̀lé owó náà. Dependent on the salary. Kí ó má bàa ké sí Olúwa sí ọ. So that he did not turn God for you. A sì di ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. I sinner on your ọ̀rọ̀ mímọ́ rèé o Hallelujah. látòrí ìtẹ́. Kágídí borí bíi fáànù. Ntọ́lẹ́dẹ́lẹ́ jùmọ̀ wọ́n ní happy birthday to my beautiful friend Elizabeth Modúpẹ́ Aná ìyá ìbejì many happy returns of the day a máa play orin birthday láàrin ètò àmọ́. Ìwé òwe orí kejìlélógún ẹsẹ̀ 16 ó ní ẹni tí ó ní tálákà lára ṣùgbọ́n tí ó ń ta ọlọ́rọ̀ lọ́rẹ̀ yóò di aláìní dandan. Whoever give masses problem and spray big man will turn to poor under moss. Orí 28 ẹsẹ̀ 27 ní ẹni tí ó bá ń fi kún olùpọ́njú kì yóò ṣe aláìní o. Whoever give to the needy will never be poor. Ṣùgbọ́n ẹni tí ó bá mú ojú rẹ̀ kúrò yóò gba ìgún rẹpẹtẹ. But whoever remove his faith will receive abundant cause. Amen. Amen. Ǹjẹ́ ẹ mọ tó ṣẹlẹ̀ sọ́kùnrin You náà? know what happened to this man? Àtòun àtàwọn who is who tó mọ̀. Plus A plus is who is who. Àtòun àtògùn rẹ̀ gbogbo. Even with his numerous juju. Nígbà tá a fi róṣù mẹ́ta. Before 3 months. Kọ́mpìnì tó ti ń flourish tẹ́lẹ̀ Ọlọ́run sọ́dẹ̀kọ̀ Ìyá Dáúdà. Flourish company turn to Ẹ̀kọ́ Ìyá Dáúdà. Ẹ́ Yes, that is everything perish. Go on, go on, go on. láì dẹ̀ tí ó bá forí tó yàn jẹ yìí. Without apologizing to the cheated head, Kò lè bọ́ nínú he ẹ̀. will not be surviving. Hallelujah. Hallelujah. Ẹ̀yin tẹ̀ ń kó mẹ̀kúnnù jẹ tẹ́ ẹ tó ń yọ̀. You that swallow or embezzle the masses' money and joyful for it, Ẹ kú ìmúra ẹkún. be prepared for crying. Ìwé òwe 22:22. Ó ní má ṣe já tálákà lé olè. Don't rob the poor Má tún man. ṣe ní olùpọ́njú lára. Don't suffer the sober person. Nítorí Olúwa yóò gbèjà wọn. Because the Lord will fight olùṣọ́ for them. àgùntàn Adédìran Adéwálé mórí yín o ẹ kú àbọ̀ sórí ètò They send you exhibit children carry ọ̀rẹ́ mi àtàtà Mr. Rasheed how are you God bless you. to your household. ẹ jẹ́ gbọ́ wá sí ìtẹ́ná mọ̀. You know that God calls extended to them for what you are doing. Ìwé Míkà orí kejì ẹsẹ̀ kejì sí ìkẹta ó ní wọ́n sì ń ṣe ojú kòkòrò oko àtilé. They are doing the greediness of home and abroad. Wọ́n ń fi ipá gbà á. They take it by Wọ́n force. sì ń ní àwọn ènìyàn lára. They persecuted them. Ṣùgbọ́n bá ilé Olúwa wí. But thou say the Bí Lord, èsì èmi ń gbìmọ̀ ibi sí ìdílé yìí. you are serving battle over the family, Nínú èyí tí ọrùn yín kì yóò lè yọ nítorí àkókò ibi yín ni èyí. in which your leg cannot approve because this is your problem time. Èkó tí Ọlọ́run tó wọ tán kanṣu. ìmáàmù àfà kàlájì Àtiwọ́ ọlọ́pàá olúwo ìròyìn tó wú ẹ̀yìn rẹ̀. òré o nítorí Gbénga lára Adébóyè kákókò mẹ̀kúnnù. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun thank you very plenty. Onílé tó ní wọn lára. kò sí fàṣọ kan tójú tí a lọ irọ́ àti ibùba. Pásítọ̀ Adédìran Adéwálé akínyìn o wọ́n ní bàbá ló ń ta ṣé ó ń ta be blessed ẹ ṣe gan ni God bless you sir. mo ní tẹ̀ bá ẹ̀ṣẹ̀ ń wọlé orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà o láti tẹ̀wé Agboola rédíò TV mo ní Baltimore làwọn fi kalẹ̀ sí tiwa bàbá ta ló sọ pé kò yẹ. àwọn dà bàbá ta ló sọ pé kò yẹ. tí kẹ̀kẹ́ pa kó máa kọ́ wọn lẹ́nu. kẹ̀kẹ́ kíkẹ́ pa kó bàrà wọn lẹ́nu. tí kẹ̀kẹ́ pàṣẹ kó máa kọ́ wọn lẹ́nu. lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ lélẹ́yìí. ọ̀rọ̀ hurunhurun inú ẹlẹ́dẹ̀ lómi gbé tó bá ṣojú ló ń dùn wọ́n kágbá jígí fún wọn ṣé torí mi lẹ lọ gẹ́gìlì. mo lónìí lòpin ọjọ́ náà parí oṣù kínní ọdún 2019 believe me believe you nílé ayé àrírú òní mọ́ àrírú ọjọ́ òní mọ́ nílé ayé believe me believe you. ẹ ṣé Pásítọ̀ Adédìran Adéwálé wọ́n ní ẹ ṣé ẹ kú ìtọ́jú wa ọjọ́ sí àdúpẹ́ lọ́wọ́ Olúwa. Olùṣọ́ àgùntàn ẹ kú àbọ̀ sórí ètò. Original rèé látọ̀dọ̀ Lágbájá authentic. ẹja mi rí fúnfí ẹjẹ kì í rí wájú.
nǹkan èyí wà láyé ò sí nǹkan. Oníkèlè yìí ọmọọba Adéròyè Akínyẹtú òyìnbó olórin ẹ mà kú àbọ̀ bó o ní ṣé ẹ ti balẹ̀ sórílẹ̀-èdè Nàìjà àwọn ti wà ní Maryland àwọn awo baba ló ń ta àwọn ti KOF mo kí yín o ẹ kú àbọ̀ ṣé àfihàn lẹ́wà. Ọlápàrẹ Ọláwùmí bàbá photographer ẹ̀wọ̀n kújọ́ mẹ́ta ṣálà àti àlẹ́wà bẹ́ẹ̀. Prince Adéròyè, mommy watching live from Nigeria, my brother. Thanks for all your support while I was in the US. We appreciate it, bro. Ẹ ṣé ẹ wò. Àwa náà kọ́ ọba Ẹlẹ́dùmarè àti oore tó fún yín ni oore ọ̀fẹ́ tó fún yín. Àdúpẹ́ ẹ ṣeun. Ṣèyí Akíbínú òyìnbó olórin mo lẹ́yìn náà o, àwọn ti New York nìyẹn bó oníṣẹ́ wa. Ẹ kú àbọ̀ lórí ètò wa. Ṣọwọ́ ń yáre. Mo ní ẹ̀yin olórin tẹ́ bá wà ládùúgbò tẹ́ wà lára ń dì. Lẹ́bọ̀ nọ́mbà mi lélẹ́yìí o 443-760-8578. Ẹ sẹ́ndì orin kí sí wa lórí WhatsApp kẹjẹ́ àjù káwọn èèyàn ó gbọ́. Bá àti ẹ̀ tí ìrẹ́yìn kẹ́ wá lórí ètò wa. Ẹ jẹ́ kó rin yín kó máa rìn lọ bí tẹ́yìn ò tí ì dé. Mo ní káàkiri àgbáyé lọ́wọ́ ètò rédíò wa ń dé. Káàkiri àgbáyé lọ́wọ́ ètò tẹlifíṣàn wa ń dé. Ibikíbi around the world lọ́mọ máa gbọ́ wa. Ẹ bó ni yín wá ẹjẹ́ bá yín jù sórí arẹ́gùn. Ẹjẹ́ bá yín jù káwọn aráyé orí káwọn aráyé ó gbọ́. Bẹ́ẹ̀ ni Dayagbola rédíò TV náà ni kò sẹ́yẹ tó máa dorí kodò bí àdán. Àfi yìí tẹ́jọ́ bá tẹnu ẹ̀ jáde. Lẹ́yìn tí n bá ti yàrá àkẹ́lẹ́ dé, orin Adéròyè ni máa gbé sí, ó wà lórí ètò. Orin ẹ̀ náà ni máa jù sí. Tí gbọ̀ngàn bá sọ tán, tí kùtùkù á wú, à ń lọ sí yàrá àkéde nù láti rèé bẹ̀bẹ̀ wò ẹyin o. Lẹ́yìn inú wọ́n wá ju orin ọmọọba Adéròyè àwọn wá jù sí. Bàbá wa Samson Báńgbégbìn mo rí yín o, ẹ ṣé ẹ kú àbọ̀. David o Timothy mo rí yín ẹ kú àbọ̀. Adéoyè Àtinúkẹ́ Adéníjì gbogbo yín mo kí o, ẹ kú àbọ̀ sórí ètò wa. Ṣọwọ́ yálélé yìí láti Dayagbola rédíò TV. Ẹ gbọ́dọ̀ mí ṣe gbọ̀ngàn aṣọ. Mo ní ẹ̀yin olórin àtẹ̀lé òjíṣẹ́ Olúwa. Ẹ fẹ́ kíṣẹ́ ìránṣẹ́ yìí kó máa lọ síwájú káwọn èèyàn ó gbọ́. Ibi tẹ́ ẹ̀ lè rìn dé, ibi tẹ́ ẹ̀ lè preach dé.
ẹ fẹ́ kí ọ̀rọ̀ yín ó pitch débẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wá bá wa dòwò pọ̀ o nílé iṣẹ́ wa ẹ wá dòwò pọ̀ ní Dayo Agbola rédíò TV ẹ jẹ́ ká bá yín ju ọ̀rọ̀ yín káàkiri àgbálá ayé bẹ́ẹ̀ ni ṣebí ìgbádùn tí yín oníṣẹ́ ti tiwa gbogbo yín mo kí o ẹ kú àbọ̀. Nobody knows tomorrow. That's the way it's all. Do like tomorrow. Hey, money sleeping. Any idea? Waiting. Shut up. Imagine them. I hear boy. Oh, mama. Come back on. Ẹ wo gbọ́ngbọ́n sọ kutuku awu tí bá lè jẹ dẹ́bì tí mo expect tí bá jẹ dẹ́bì yẹn gbọ́ngbọ́n sọ lọ́wọ́ òbí bá dé pẹ́rẹ́ ọmọlúwàbí máa fi ṣe máa jẹun tó dára síkùn mi bẹ́ẹ̀ máa wọṣọ tó dára sọ́rùn mi bàtà tó kí lẹ́sẹ̀ mi wọ́n gbádùn ayé mi èmi adówó mọ̀jà yé gbogbo ti rí owó kékeré gan tó wọlé ẹ̀rí ìkẹta fi ṣe gbọ́ngbọ́n aṣọ ẹ̀jọ̀ owó dé yẹ́sìkẹ́. Ayé kẹrẹ tó mọ wá ẹ̀jẹ̀ ìṣayé mi. Ayé òpé méjì láì ṣe Mario. Mo rántí ìgbàdá mọ́ play géèmù níbi ló máa kú sí Mario. Tó bá tún já skóòtù àbópa àwọn kòkòrò kan yóò tún gba new life. Irọ́ ayé ò rí bẹ́ẹ̀ ẹ̀mí kan yóò ló ní ayé kan ló wá. And kò sẹ́ni tó máa mú ẹ wà happy àti wọ́n gan bá fẹ́ múra rẹ wà happy. Mo ṣe research yẹn. Kò sẹ́ni tó lè mú yàn happy àfi tí wọ́n gan bá fẹ́ múra rẹ happy yẹ́sẹ̀. Yóò bá ń dá fún ọba mi, yóò bá ń dá fún ọ. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn kó dàgbọ́n tó sí i. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹ̀rìn wá ní ti rọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Ló máa bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí. Dayo Agbola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 7 alẹ́ ni ní Nàìjíríà. Agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Bẹ́ẹ̀ ìrọ̀bá míìsì ètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìbùn ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayo Agbola ní Dayo Agbola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndì ó dàgbọ́n tó sí i. Sọ́wọ́nyá ti dé. Dayo Agbola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayo Agbola ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Ó ń bọ̀ lẹ́bùn bíyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí irú rẹ̀ nílẹ̀ yìí ó. Dayo Agbola àdúrà rédíò TV. Kò sẹ́jẹ̀ nílẹ̀ yìí ó. Dayo Agbola rédíò TV. Níbo tí mo mẹ́rin láǹdà yẹn àlàbẹ̀rẹ̀. Rédíò TV Dayo Agbola. Gbogbo ayé ló ń bọ̀. For sound and quality production, Baba Lonta Studio is the best. For sound and quality production, Baba Lonta Studio is the best. Baba Lonta Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Students are many, but the best one is still Baba Lonta
Star Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samuel Dayo Agboola on agboola@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Change for progress. Baba Chide Sanwo-Olu. Ekula Kele. Eko Asowaro. Eko Asowaro. Sanwo-Olu ti dé o. Eko Asowaro. Eko Asowaro. Eko Asowaro. Sanwo-Olu Eko Asowaro. APC for change. Change for progress. Baba Chide Sanwo-Olu. For progressive governance, inclusive governance, responsive governance, tested and trusted, for a cleaner Lagos, good sanitation, more infrastructure, tourism and culture, progressive education, more job creation, better security, more productivity, for greater Lagos. Ego ni bàjẹ́ o, sanwó for continuity. Lagos Central, Lagos West, sanwó for infinity. Lagos East and everywhere, sanwó for continuity. Lagos smart city, Lagos city. Sanwó for continuity. Ọláyídé ọ̀rọ̀ kan mọ wọn nílùú gbọ̀ngàn olùkí. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ kan mọ wọn nílùú gbọ̀ngàn olùkí. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa dà á lọ, ṣá máa dà á lọ. Àyọkà yìí ṣá máa dà á lọ. Ṣá máa dà á lọ, Láìdé máa dà á lọ. Àtiwálá àyọkà yìí ṣá máa dà á lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa dà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa dà á lọ. Aago 5 ìrọ̀lẹ́. Maryland time. Àyọkà yìí ṣá máa dà á lọ. Aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa dà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́, aago 9 lẹ́yìn Àyọkà yìí ṣá máa dà á lọ. Dayo Agboola rédíò àdó níbẹ̀ lẹ́hìn ti kọ́. Àyọkà yìí ṣá máa dà á lọ. Ọláìdé ọ̀rọ̀ kan látọ̀ fún ètò yẹn. Àyọkà yìí ṣá máa dà á lọ. Àyọkà yìí ṣá máa dà á lọ. Àdó bàbá, wọ́n pè é ní bàbá. Ẹgbẹ́ Ṣọwọ́ yá lẹ́tọ̀ ètò náà fẹ́ bọ̀. Dayo Agboola rédíò TV.
lọ́jọ́ ojúmọ́ ni o. Lórí alẹ́ tó ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Ṣọwọ́ yáàdì o, ètò tó lóyin ládùn wà polówó ọjà. Kájébù bàjẹ́ polówó ọjà. Tàbó kọ́ọ̀mù ẹ̀fẹ̀ Dayọ̀ Agboola lórí nọ́mbà rẹ̀ +144-376-085-78. Lórí alẹ́ tó ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Ṣọwọ́ yáàdì o, ètò tó lóyin ládùn polówó ọjà. Kájébù bàjẹ́. Ẹgbà ń re. Mo sọ fún yín mo ní Adéróyà Prince Adéróyà ó wà lórí ètò ó ní àrẹ òkè ni mo wà mi ò gbọdọ̀ jábọ́ mi ò sínú àwọn tó ń lọlẹ̀ yẹ́sìkẹ́. Mo kí yín o Adéoyè Àtinúkẹ́ Adétúnjí ẹ̀kú àbọ̀ Adéwálé Ọlárẹ̀wájú àná mi bò ní ẹ̀kú àbọ̀ sórí ètò Abẹ́ Ìṣolú Adé òyìnbó nílùú mórí yín Prince Adéróyà wọ́n ní like your dancing style bàbá ó kọjá bẹ́ẹ̀ ó rè é. Mo ní mo kí Mrs Elizabeth mo dúpẹ́ alọ́ àyà alọ́ mo kí yín o ẹ̀kú ọjọ́ bí òní lẹ́yìn orin Adéróyà orin ọjọ́ bí yín la máa jù sí ẹ̀yìn. Adéróyà tẹ́ bá ń gbọ́ mi ẹ sẹ́ndì mọ́ lára àwọn orin yín sí ẹjù lórí WhatsApp mi bẹ́ẹ̀ ni lórí ó kọjá bìkíábù mo lè ṣe mọ́ gbọ́. Oní kò sẹ́yẹ tí ó dorí kodò bí àdán àfilẹ́ ìtẹ́jẹ́ ó bá tẹnu ẹ̀ jáde. Màmá wípé àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ àti pé àgbàlẹ́tù ọmọdé làwọ̀ ẹ̀wọ̀ tìjàkadì kọ́ o ajura wa lọ tìjàkadì kọ́. Yes káàkiri àgbáláyé náà ti ń gbọ́dọ̀ Dayọ̀ Agboola rédíò TV ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti gbọ́ ẹ̀ tí ìjà sí mu tẹ́ ẹ̀ bá ti download rédíò app wa ẹ sáré lọ download ẹ̀. Adéróyà kí ló wí ó lè. Lórílẹ̀-èdè Nàìjíríà arákùnrin tó ń kọ bí bújì tó ń kọ bí rẹ́gẹ̀ tó ń kọ bí rágà tó ń kọ gbọ́ ẹ̀ tó ń kọ hip-hop yìí tẹ́ ẹ bá tún gbọ́ lórí jùjú ẹ̀rù ó bà yín Aládé Olúwaṣeun Mr Photographer ẹ̀ mọ̀ fún jẹ́ mẹ́ta fóònù Adéróyà rèé Mr Adéróyà akílọ̀tún ọ̀rẹ́ ẹjọ́ ẹgbọ́ ẹjọ́ ẹ̀rá ẹ̀bùn wìtìwìtì tẹ́ ẹ bá fẹ́ kọ́pì ẹ̀yìn ẹgbá mi láago lórí 443-760-8578 tẹ́ ẹ bá wọ́n pè wá lórí ètò ẹ pè 443-760-8578. Ó tẹ̀kẹ́ tó wá lọ́pọ̀lọ́ láti gbérú owó jáde. Philip àwọn tèmi òyìnbó onílù bóò ni
Philip ẹ kú àbọ̀ sórí ètò ìyàwó ńkọ́ àwọn ọmọ ńkọ́ mo lájọ máa gbádùn ara wa bí ìgbà tí èbó bá ń gbádùn sìgá. Òkè mo wà àwọn ọ̀gbúdọ̀ jábọ́ kọjá bọ́sì. Olúwa ti gbé mi sókè. Ẹ ṣé ọmọọba Kíyọ̀tún ẹ ṣeun. Orin bẹ́ẹ̀ dèrè o Mrs. Alọ, let's go there. Orin ọjọ́ bí fún Mrs. Elizabeth Modúpẹ́ Alọ lóore. Ẹ̀yin èèyàn wọn bá ṣe ń wọlé ẹ máa bá wa kí Mrs. Elizabeth Modúpẹ́ Alọ ẹ máa bá wa kí wọn fún happy birthday wọ́n ṣọjọ́ bí wọn lónìí àṣeyíṣẹ́ mi orin birthday wọn rèé. Mo ní lórí ètò wa tó bá yẹ báyìí lẹ́yìn ṣọjọ́ bí ni àbọ̀rẹ́ yín àbọ̀mọ yín àbọ̀kọ yín àbáyá yín àbárábíṣẹ́ yín kódà bó ṣe ọ̀tá yín ni ẹ̀jẹ̀ kí wọn kọjọ́ bí bóyá ọ̀tá wọn àti ẹ̀jẹ̀ ronú pìwàdà. Chief Commander Ebenezer Obere bàbá Mílíkì ẹgbẹ́ òsókè. Mo rè pé bàbá Ebenezer Obere wá láti Nàìjíríà ní láti wá kọrin fún Mrs. Modúpẹ́ Mrs. Alọ orin ọjọ́ bẹ́ẹ̀ yín rèé o tí ẹ bá wà ń bẹ̀ ẹ jẹ́ àrípẹ́ wà ń bẹ̀ lórí àwọn èèyàn ti ń kí yín lálẹ́ kan wọn ò rí rẹ́spọ́nsì yín. Èmi lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ kọ́ ẹ. Èmi lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ kọ́ ẹ. Ṣówùmí Gbénga mo rí yín bẹ́ẹ̀ ṣe wọlé o ẹ kú àbọ̀ ẹ mọ̀ jóyà yín lẹ́nu pàmpilẹ̀ orin birthday ìkan lára àwọn olùwòran wa Mrs. Modúpẹ́ Elizabeth Alọ àwọn náà ṣọjọ́ bí lónìí bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa kí wọn kú ọjọ́ bí lẹ́yìn náà bá lẹ́yìn tó ṣọjọ́ bí lónìí bóyá yín ni o bóyá ìyá yín ni bóyá ọmọ yín ni bóyá ọkọ yín ni bóyá ará ilé yín ni bóyá ọ̀rẹ́ yín ni ẹ jẹ́ mọ̀ a máa bá yín kí wọn. Mrs. Ruth Ọláìdé Adéjùmọ̀ ṣé ẹnu ṣẹlẹ̀ tí ń jó adùn yín ṣe ní dásìmùdù títù bàbá ṣọ̀ bá mú yín èmi ò sí mbẹ́ o èdè Ìbàdàn mọ̀ ń ṣọ̀hún èdè Ìbàdàn mọ̀ ń ṣèdè Ìbàdàn ayín. The son of the day, congratulations, happy birthday to you. The son of the day, congratulations, happy birthday to you. Ẹ ṣe Chief Commander ẹ ṣeun ẹ jẹ́ dọ́dọ̀ ẹbí Edna Ogoli. Wow! Ẹbí Edna Ogoli eléyìí ó ní happy birthday let's go there. Oríire Ṣówùmí Gbénga ọkọ ọmọ Ìgbò ẹ kú àbọ̀ sórí ètò ekolo kankan gbàṣẹ kútú méjì ẹ̀dá kájú àmọ́ díẹ̀ kan á ò tí ì lè gbọ́ Ìgbò ó gbọ́ Ìgbò jù ọ lọ ẹyin.
wà ń bẹ̀. Orin birthday yìí rèé o. Ẹ má mí ṣí ẹ. Ṣówùmí náà wọlé o. Mercy Nnamdi Gbénga Ṣówùmí ọmọ Ìgbò tí ń sọ Yorùbá ó nìkan ló gba òwe wa tá a jù sóde lánàá. Ẹ̀yin alátúnjú àwọn òwe míì káwò bóyá yóò tún gbà á. Wọ́n ní afẹ́fẹ́ tó dààmú ológì ẹ bá wa parí ẹ̀ afẹ́fẹ́ tó dààmú ológì. Owó èkejì ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu ẹyin ẹ̀rí ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu lórí ètò náà. Bàbá Látìkà rèé Kébé Kwara. Àyìnlá kì í ṣe olórin ìjọsí. Ẹ̀tún wa gbọ́ tuntun pẹ̀lú ìlú ìdúdú. Àyìnlá kì í ṣe olórin ìjọsí. Ẹ̀tún wa gbọ́ tuntun pẹ̀lú ìlú ìdúdú. Kò lè rẹwà. Akọ̀láwọ̀ lè ní kò lè rẹwà àwọn àwàdùn ṣùgbọ́n tó tán mọ́lẹ̀. Ṣùgbọ́n àlàyé rẹ̀. Kọ́láwọlé olórin rèé Bàbá Látìkà Kọ̀lítì Àyìnlá jẹ́nẹ́rà. Àwọn tó ti kọ́kọ́ lu àlùjó rèé tọ́gbọ́dù tó wọ fújì tọ́gbẹ́ bẹ̀rẹ̀ wọ fújì pafúpafúpafú bẹ́ńdọ̀ jẹ̀díjẹ̀dí ò máa kọ̀wé ọ̀nà fún ọmọ Sunday. Orí tèmi gan wá ṣamọ̀nà mi kẹ́dà mi ó bá mi ṣamọ̀nà mi torí wọn ò lámọ̀ràn pé wọn kú léwe màá dàgbà màá darúgbó màá bẹ̀rẹ̀ kí tóbi. ẹ ṣé àwa ni Professor General kíyẹn o. Bàbá wa Akérédolú Emmanuel borí yín o. Alága ẹkú àbọ̀ sórí ètò mọ́mí wa náà ń kọ́ ẹkú àbọ̀ ẹ sì kú oríire tọmọ àríyẹn ní last week ẹ ṣe Adébáwò Adésọjí borí yín o ẹkú àbọ̀ Adéolú Adéníkẹ́ mọ̀rẹ́yìn náà gbogbo yín jọ wọlé at the same time ó ké kíni ó ṣàpràpràpràprà. Chief Kọ̀lítì Kọ́láwọlé Àyìnlá Bàbá Kébé Kwara ẹ̀dúró ń bọ̀ náà.
Yes, kẹ́. Ń bọ̀. Bọ́ọ̀sì òkè Addison, let's go. After the reggae, play the blues. Make you do as I do. Enjoy yourself, baby boo. People your boo, get your boo. Share the gala, share the boo. Ẹ ṣeun bàbá wa Akérèdọ́lù Emmanuel wọ́n ní ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ìgbádùn ètò ẹ ṣe dádì wa God bless you. A ju òwe méjì síta lánàá bóyá yìí lè bá a dá sí bàbá àwọn èèyàn mọ́. Òwe àkọ́kọ́ ó ní afẹ́fẹ́ tó dààmú ológì ẹ bá wo ìwé àwọn àgbà afẹ́fẹ́ tó dààmú ológì ẹ bá a parí ẹ̀. Èkejì ó ní òwú ni ká jẹrẹ pẹ́lẹ́nu òwe méjì tajú tanu àti ìráwọ̀ èèyàn dá sí. Adéolú Adéníkẹ́ wọ́n ní enjoyment officer yes minister of enjoyment. After the reggae, play the blues. Make you do as I do. Enjoy yourself, baby boo. People your boo, get your boo. Share the gala, share the booze. Everybody wanna booze. As far as the money they pay, video pop champagne. Aha! Me talk and do, Mo sọ bẹ́ẹ̀. 'cause I know they for talk and do. Mo ní àgbà ò ní tán lórílẹ̀. Dance for reggae, dance for Bàbá wa Akérèdọ́lù Emmanuel àgbà ò ní tán lórílẹ̀. Wọ́n ti bá wa dáhùn àkọ́kọ́ o àwa ní sọ bóyá gba àmọ́ sí ó dìgbà tá a bá fẹ́ parí ètò. Wọ́n ní afẹ́fẹ́ tó dààmú ológì. Bàbá wa ní kélélùbọ́ má ṣàfihàn. Òwe kejì òwú ni ká jẹrẹ pẹ́lẹ́nu. Adéolú Adéníkẹ́ ní I'm feeling you ó kọjá bẹ́ẹ̀. make you do as I do. Enjoy yourself, baby boo. People your boo, get a boo. Share the gala, share the booze. Everybody wanna booze. As far as the money they pay, video pop champagne. Baby say I'm more than Onítẹ̀bá gbàgbé òní lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kínní ọdún 2019 a tún ti parí oṣù inú mo nírú ọjọ́ òní ò tún lè wáyé mọ́ láíláí forever kí wá ló dé tá a dúpẹ́ lọ́wọ́ bàbá gọ́ọ̀dù lónìí ọpẹ́ náà ní after the reggae, play the blues. Make you do as I do. Enjoy yourself, baby boo. People your boo, get a boo. Share the gala, share the booze. Everybody wanna booze. As far as the money they pay, nítorí ìdí èyí. video pop champagne. Bàbá wa Akérèdọ́lù Emmanuel wọ́n tún bá wa gbé kejì jáde o. Wọ́n ní òwú ni ká jẹrẹ pẹ́lẹ́nu òǹfà ọ̀nà fún ni ò jẹ́. A sọ pé àwọn bàbá gbà á ká ló parí ètò. Àkọ́kọ́ wọ́n ní afẹ́fẹ́ tó dààmú ológì kélélùbọ́ mọ́ ṣàfihàn o. Ẹ̀kejì wọ́n ní òwú ni ká jẹrẹ pẹ́lẹ́nu òǹfà ọ̀fun ni ò jẹ́. Ọ̀dà a wà lórí ẹ̀. Ẹ jẹ́ ká sáré dúpẹ́ lọ́wọ́ bàbá gọ́ọ̀dù fún oore tó ṣe fún wa ẹgbọ́n àtijọ́ tá a ti ń jẹ síkìn ọ̀dọ́ tá a ti ń jẹran ẹ̀gbẹ́ fún ọmọ tán kí wọ́n ló ṣe wá tá a lè dúpẹ́ lọ́wọ́ bàbá gọ́ọ̀dù fún oore ńlá tó ṣe fún wa. Àbúrò mi gòkè bájọ wà dákun pàǹdásí. Ọjọ́ kan ní jẹ́ ṣíkì. Màkà ń ṣe lọ́pọ̀ sí o.
ẹ ṣé bàbá ẹ wo èmi dúpẹ́ tèmi o wọ́n lẹ́yìn tá a bá ṣe lóore tí ò dúpẹ́ ńkọ́ ó dàbí ọlọ́run akónilẹ́rù lọ ẹ ṣé bàbá. Mo sọ pé ẹ ṣé gan ni ẹ ṣé bàbá ẹ ṣé kan tí mo lọ wá ní ọmọ rẹ kọ́ pẹ́ wá ní mo jó mo yọ ìgbà tí mo lọ́wọ́ yìí nínú ayé tá a wà yìí iṣẹ́ yín ga àlẹ́ ẹ ṣé gan bàbá mo ríṣẹ́ yín nínú ojú ọ̀run àdágbára yín ga gan mo lẹ́ ẹ ṣé gan bá a ṣe ẹ̀rọ́jú ní abíyẹ́dá ẹ ṣe o bàbá orúkọ yín ga mo sọ pé ẹ ṣé gan ni àwọn jẹ́ta ẹ ṣe bàbá ọkọ oníwà òde bẹ́ẹ̀ mo lọ́jọ́ ti ń yọ nobody man. Ọjọ́ tàbí ń jẹ ṣíkì, ọjọ́ tàbí ń jẹ ẹran ìtẹ́, ojú tó kí ẹja odò. Mo máa tọ́ ní ṣe lọ́pọ̀ sí i, so much of your blessings in the world. Mrs. Elizabeth Modúpẹ́ Àná ara orin tó yẹ ká ẹ máa kọ lójúmọ́ rèé pé bàbá ẹ ṣeun ó tún mú yín ó jẹ́ ká ẹ rọ́jọ́ òní lọ́jọ́ bẹ́ẹ̀ de yín ọpẹ́ ní fólúwa. Ẹ ṣé bàbá, ẹ ṣé bàbá, ẹ ṣé ọmọ rẹ̀ dúpẹ́. Ó sọ pé ẹ ṣé kan ní ẹ ṣé bàbá, ẹ ṣé kan tí mo wá, ẹ ṣé ọmọ rẹ̀ mo wá, tí mo tó mo yọ. Ẹ ṣé bàbá, ẹ ṣé bàbá, ẹ ṣé bàbá, ẹ ṣé ọmọ rẹ̀ dúpẹ́. Tí ẹ bá wojú aago yín aago méjì kọjá ìṣẹ́jú méjìdínlógún lọ́dọ̀ tí wàá ń rà yín ẹ wá ro mẹ́fà mọ́ fún ti Nàìjíríà nù ẹ̀yin tẹ́ wà UK ẹ̀rọ márùn mọ́ ẹ̀yin tẹ́ wà New Zealand ẹ̀yọ̀yọ̀ kan kú òun bẹ́ẹ̀ bóyá jẹ́nu gòkè bájọ wà rèé àbúrò mi olórin yẹ́sẹ̀. Orin ọpẹ́ kúrò lẹ́nu wa, àforin kí làwọn adé lónìí, kéèkì máa mú lọ́la. Ìlòdì náà ló dábí aláìmọ̀rẹ́, àgbẹ̀wé ọjọ́ òní, àwọn àrètí ìwé ọjọ́ ọ̀la. Ìlòdì náà kò sí ìlú tó wà lọ́rùn, àbí kábàárù káàkiri, bọ́lá ìgbòho fún wa. Òṣùpá lọ́wọ́ lóde, òkúta ọmọ sílẹ̀. Àbíyé kò tọ́pẹ́. Ewu bẹ̀rẹ̀ lọ́tún, ìdíjà ló sí. Ọba ń kó ìrì o. Ojú small salami wá. Ẹ̀dá ẹ̀dá àti there is no like Jehovah. There is no like him. So kindness of Lord and that is why I think he is worthy of my praise. And that's why I love to speak. There she comes. Chief Rotimi William Fádójú mórí yín o. Rotimi William Fádójú mórí yín ẹ kú àbọ̀ sórí ètò. Bí ẹ ṣe ń worí Sanisa Ìyàgbọ́lá lẹ́ ń worí Dàgbàgbọ́ Major Diamond mórí yín ẹ kú àbọ̀. Gòkè bájọ wà rèé ó máa wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òrè ńláńlá tó lè fún wa ní ayé wa. Ẹ ṣé bàbá. Àdúpẹ́ òrè ńlá dẹ̀yẹ fún wa kábíyèsí. Àtúnlọ́jọ́ tó láàsì nínú oṣù kìíní. Ẹ bá mi kájọ sílé Olúwa. Ẹ ká lọ yọ Ọlọ́run lókè. Inú mi dùn, ayọ̀ mi dùn, inú mi dùn, ara mi yá gágá. Mọ́mí wa Aminat Ọmọ́wùmí Akínfọlárìn Akíntẹ̀lúrẹ̀. Aminat Ọmọ́wùmí Akínfọlárìn Akíntẹ̀lúrẹ̀. Àwọn ti KOF mórí yín o, ẹ kú àbọ̀, wọ́n ní ẹ̀lò sà. Ẹ káàbọ̀ mọ́mí wa. Nonye Nkemi Corazon. Nonye Nkemi Corazon. How are you? Long time no see. God bless you. I can see you. God bless you.
ṣeun ẹjẹ́ dọ́dọ̀ Ṣọlá Allyson náà ẹyin kí ló wí. Ṣọlá Allyson rèé nínú Ejì Òwúrọ̀ orin tó gbé jáde nígbà ń rèé oríṣiríṣi sórí yìí ẹ dákun ìfẹ́ bí Ejì Òwúrọ̀ ọ̀rọ̀ inú ẹ̀ mọ́gbọ́n wá òun yẹn gẹ́gùn létí arrangement náà ṣe sínú ẹ̀ náà kí ó kì bóbó. ó ní ẹ má gbàgbé pé Dayọ̀ Agboola rédíò TV náà lẹ́wà o ẹ lè mí ṣe ẹ̀ àwa làgbà adìyẹ búkú làgbà adìyẹ lẹ́yìn eléyìí á tún sáré wọ yàrá kéde kásáré ṣáṣí torí pé ìgbà tá a kó ìlérí ọtí dé Walmart àti Costco lọ́jọ́ yẹn wọ́n gbà wọ́n lówó náà fẹ́ àwọn bí tá a ti rí kọ́bọ̀kọ́bọ̀ náà rèé ẹ̀jẹ̀ á sáré wọ bẹ̀ láìpẹ́ jìnnà. Yes o. Olóró rìn kọ ọjọ́ tọ́wọ́ mi bá bàá tó bá wá sí Maryland ó ń bọ̀ lórí ètò wa Ṣọlá Allyson ó bọ̀ lórí ètò yẹ́sẹ̀ ńgbà tọ́wọ́ bá bàá yẹ́sẹ̀ yẹ́ ó kọjá àbíkíáfù ẹ̀rí pọ́ kí bóbó ó ṣá parapara. Àwọn tó ń kọrin tó natural báyìí ẹ gbọ́ bọ́ọ̀sì yẹn ó natural ẹ gbọ́ àwọn nǹkan tó ń dùn sẹ́yìn yẹn náà ó natural ẹ wo ọ̀rọ̀ inú ẹ̀ gan ó natural ẹ gbọ́rú ẹ rí arrangement yẹn náà kí ó kí bóbóbóbóbóbó. Torí ó kiri ọ̀bálà aláǹgbá òde wọ̀ kiri. Bókiri ọ̀bálà nu aláǹgbá òde wọ̀ kiri. Bókiri ọ̀bálà nu aláǹgbá òde wọ̀ bẹ́ẹ̀. Lọ́kàn máa kọjá ní ọmọ ọbọ̀. Wọ́n tó kiri bá ti lanu báyìí aláǹgbá ọ̀pọ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ìṣàkóso ń bẹ́ o. Facebook ń wà nù mí lọ́wọ́lọ́wọ́ mo ṣàkóso ń bẹ́ẹ̀. Mo sáko ń bẹ̀ Facebook ń wà mí lọ́wọ́. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn kó dàgbọ́n bá tọ́ sí i. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹrì wá ní tìrọ̀nà. Ètò àgbọ́dúnú tó ń mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Ló máa bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méje alẹ́ ni ní Nàìjíríà. Agogo mẹ́fà ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Bẹ́ẹ̀ bá mísì ètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìbùn ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dàgbọ́n bá tọ́ sí i. Sọ́wọ́nyá ti dé. Dayọ̀ Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o bàbá nìyẹn ní bàbá o. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Mo ń bọ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí irú rẹ̀ nílẹ̀ yìí o. Dayọ̀ Agboola àjòkà Rédíò TV. Kò sẹ́gbẹ́ nílẹ̀ yìí o. Dayọ̀ Agboola Rédíò TV. Níbo tí mo mìíràn láńdà yẹ Agboola Rédíò TV.
Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. ètò sọ. ẹ má bínú o ẹ má bínú kí ló dé. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Change for progress. Baba cheated from Oku. It would have been. Hello, Astorado. Hello, Astorado. Oh, Rutilero. Hello, Astorado. Hello, Astorado. Hello, Astorado. Oh, Astorado. Hello, Astorado. APC for change. Change for progress. Baba cheated from Oku. It would have been. For progressive governance, inclusive governance, responsive governance, tested and trusted. For a cleaner Lagos, good sanitation, more infrastructure, tourism and culture, progressive education, more job creation, better security, more productivity, for greater Lagos, and better Lagosians. Èkó ní ìbàjẹ́ o, sanwó for continuity. Lagos Central, Lagos West, sanwó for infinity. Lagos East and everywhere, sanwó for continuity. Lagos smart city, Lagos infinity. Sanwó for continuity. Sanwó ló lè ṣe o. Dayo Agboola Radio TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayo Agboola Radio TV, Samis Dayo Agboola, Dayo Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agboola Radio TV, the ultimate in audio visual. Aláyídé ọ̀rọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn olùkì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Aláyídé ọ̀rọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn olùkì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àtiwálé àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò
tó kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa àyọkà yìí ṣàmàjà lọ. every Thursday gbogbo ọjọ́ àlàmísì àyọkà yìí ṣàmàjà lọ. aago 5 ìrọ̀lẹ́ Maryland America àyọkà yìí ṣàmàjà lọ. aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa àyọkà yìí ṣàmàjà lọ. tó bá jẹ́ Ghana aago 3 lẹ́yìn àyọkà yìí ṣàmàjà lọ. dájú aago láti ìbẹ̀rẹ̀ òtí gbọ́ àyọkà yìí ṣàmàjà lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ látọ́kùn ètò yẹn àyọkà yìí ṣàmàjà lọ. àyọkà yìí ṣàmàjà lọ. Ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Lọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọ̀dọ̀ ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Lọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Lọ́yà yìí o ètò tó lóyún ládùúgbò ọjà ajébùgbàjẹ́ olówó ọjà tàbóhùnkóhùn ẹ̀pẹ̀ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78 tó lẹ́rẹ̀ẹ́sọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV tó lẹ́yìn o ètò tó lóyún olówó ọjà ajébùgbàjẹ́. Ṣọwọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ Ṣọwọ́nyá lẹ́tò tẹ́ ń jẹ́ gbádùn ẹ̀ Ṣọwọ́nyá lẹ́tò tó ń dàtẹ́gùn láàmú Dayọ̀ Agboola rédíò TV náà láti gbé wá sí yín tẹ́ ẹ̀ bá ti download rédíò application wa ẹ lọ download ẹ o ó wà lórí fóònù yín ẹ lọ sí Google Play Store Dayọ̀ Agboola rédíò TV ó wà ńbẹ̀ mo rí yín o mo kí yín Adéwálé Moshood ọ̀rẹ́ mi Mr. Walata alùdè Gẹ́mí ọ̀rẹ́ dípẹ̀ mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀ Oyèwọ̀ Adésànyà Ọláìdé mo kí yín o ẹ kú àbọ̀ ṣàlàáfíà lẹ́wà Mr. Adéolú Adéníkẹ́ wọ́n ní wọ́n nẹ́sà yóò yá rìn ẹ wò ó tó bá dàgbò 5 lónìí a tún máa wà lórí ètò tó bá tún di láago 1 lọ́la a tún máa wà lórí ètò lọ́nà wọ́n yá Monday to Friday ní láago 1 bẹ́ẹ̀ ni dọ́nẹ́nẹ́ rèé dọ́nẹ́nẹ́ Fẹ̀bíṣọlá Fágbàmíyè ó rèé. Fẹ̀bíṣọlá Fágbàmíyè. Fẹ̀bíṣọlá ọmọ wọn nílẹ̀ Olújì ó lóun kọ́ba ó kíjòyè ó kéyìn àtàtà bẹ́ẹ̀ náà ló kí wa ní Dayọ̀ Agboola rédíò TV lórí ètò Ṣọwọ́nyá yẹ́sẹ̀. Yìí la máa ráńdì ẹ̀ ọ́pù ẹ pàdé wa nírọ̀lẹ́ lórí ètò wa ètò yìí ní àyọkà pẹ̀lú Ọláìdé ọ̀rọ̀ pọ̀ láago 5 nírọ̀lẹ́ òní ẹ pàdé wa ìwé tá ń kà owó ojú rí yẹ́sẹ̀ mo gbà lónìí owó ojú rí láyé ẹnu ò lè sọ ẹnu ò gbọ́dọ̀ sọ ẹ pàdé wa tó bá di láago 5 lórí ètò àyọkà pẹ̀lú Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mo kí gbogbo yín o tẹ́jọ́ ìwà mo kọ́ba mo kíjòyè mo kẹ́yìn àtàtà gbogbo ẹ̀yin olórin wa dáa ti lè lónìí mo appreciate yín God bless you ẹ̀yin èèyàn wa dúdú fún òwáyé òní fọ́ o etí tẹ̀ fi ń gbọ́ wa òní di àwọn alámọ̀ máa wà ẹ̀yin lámọ̀ bá ẹ wò ó títí nìrọ̀lẹ́ tá a gbọ́n àpàdé èmi bàbá ló ń ta
bàbá ló tàbí oní thank you very much God bless you. ẹ jẹ́ pé Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ kọ́ máa wá kọ́ orin àkọwọlé orin àkọlọlé yẹ́sẹ̀ kọ́ máa kọ́ orin àkọlọlé. òṣè bẹ̀bí Ṣọlá tó bá dọ̀là á tún pẹ̀ wá ẹ̀kọ́ oníṣẹ́ yín sẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ yẹn ná ẹ̀kọ́ oníṣẹ́ yín sí kọ̀ọ̀rọ̀ kan bẹ̀ wọn tó bá dọ̀là á tún pè yín wá ẹ̀jẹ̀ pé dókítà wọlé Dr. Joel gbólẹ́wà àìwọlé àwọn èèyàn tó sẹ́ẹ̀tì stéèjì wọ́n ti retí yín orin àkọlọlé bẹ́ẹ̀ ni ọ̀yá.